kò ń ṣe pé bóyá Ọ̀ṣun kàn déédéé dé Òṣogbo ó rìnrìn àjò dé Òṣogbo ni ibi tó ti ṣàn lọ lélẹ́yìí. Bàbá kan ti Ifẹ̀ wá òun àti ìyàwó ẹ̀. Bàbá yẹn Àkànní orúkọ ẹ̀. Ńgbà tó ń bọ̀ ńgbà tó dé omi kan tó súnmọ́ omi yẹn súnmọ́ Wàǹbí. Níbẹ̀ ló ti kọ́ dúró tán yẹ Ifá wọn wò tí Ifá wọn sọ pé kàn tẹ̀síwájú pé kàn má ti dúró ńbẹ̀. Ńgbà tó yá wọ́n dé ìyìn wọ́n dúró ńbẹ̀ wọ́n tún béèrè wọ́n ní wọ́n ti débi tí wọ́n ti máa dúró wọ́n ní kàn gorí òkè yẹn lọ. Bàbá yẹn dúró níbẹ̀ wọ́n ń gbébẹ̀ ó bí ọmọ 16. Àwọn ọmọ 16 tó bí yẹn Ọ̀ṣun wà lára wọn. Ọ̀ṣun jẹ́ ọmọ bíbí ìlú Ìgèdè gẹ́gẹ́ bí kábíyèsí ti sọ. Ara àwọn ọmọ tí Àkẹ́ tó bí ni Àkẹ́ ni bàbá wọn, Erindò níyá wọn. Ibẹ̀ náà gbé títí bàbá yẹn fi dàgbà tó fi di pé bàbá yẹn ó darí gbó kọjá lọ. Nígbà tán ṣòkú ẹ̀ tán ó kú ẹni tá a dípò ẹ̀. Wọ́n wá ṣe ìpàdé. Ibi tí wọ́n ti ń ṣe yẹn èyí ni tí ìjà yẹn bẹ̀rẹ̀ wọ́n ń pe Ògèdè síra wọn. Nígbà tán pé títí ò sẹ́ni tó mú inú gbogbo wọn inú bí kálukú ẹni wọlẹ̀ ẹni do omi ó domi. Bí ìgbà tí àwọn ọmọdé bá ń ṣeré tí kálukú ń ṣe agbára tó lè ṣe ẹlòmíì lè ló máa fò sókè ẹlòmíì lè ló máa ṣe bákan bẹ́ẹ̀ yẹn náà ní kálukú ló ń lo agbára ni ló ń dà tó fi domi. Ibí ni ibi tá a wà ibẹ̀ ni Ọ̀ṣun tó dé sí ibi tó ti ṣàn lọ lélẹ́yìí ilé ẹ̀ lélẹ́yìí ṣó ti yẹ yín ibí ni ilé ẹ̀ àpèrè tó ń jókòó sí ni ṣé ibùjókòó tá ń wò ibùjókòó àwọn irúnmọlẹ̀ kọ̀ọ̀kan Ògún Ọbànìfọ̀n kankan bẹ́ẹ̀ yẹn pípa tẹ̀yẹn tí jókòó sí six rooms tó ń ṣèpàdé pẹ̀lú àwọn èèyàn ibẹ̀ ni bí jẹ́ ibi tó ti táwọn èèyàn ń jókòó pẹ̀lú ẹ̀ sí lélẹ́yìn táwọn ọmọ ẹ̀ ń jókòó sí kò ń ṣe pé bóyá Ọ̀ṣun kàn déédéé dé Òṣogbo ó rìnrìn àjò dé Òṣogbo ni ìgbà tó dé Òṣogbo tó dé ilé Àtaọ́jà gan ni ojúbọ Ọ̀ṣun kọ́kọ́ wà ibẹ̀ ló kọ́kọ́ yà sí nígbà tó débẹ̀ tó ń tọ́jú àwọn èèyàn tó ń ṣe ṣé àmọ̀ pé tó ń tẹ àlejò bá dé sílé èèyàn tó bá ń ṣe dáadáa tó bá fẹ́ lọ lọ́la ilé ní kó jẹ́ kó di ọ̀sẹ̀ tó ń bọ̀ bó ṣe dúró títí tó fi ṣàánú fún Òṣogbo nìyẹn ẹni tó fi dòṣogbo. àwẹ̀ ṣàwẹ̀ ló dé o Ọ̀ṣun mọ́lù mi ló dé àkàyà o. àwẹ̀ ló dé o mi mọ́lù mi ló dé àkàyà.